ẹ wá gbọ́ ìdí tí orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè South Africa tí wọ́n ṣe ń jà nítorí Chichi. Fẹ́yìn tí ẹ mọ bí ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ láti ilẹ̀, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè mọ ibi tó ń lọ. Ta ni Chichi? Ọmọbìnrin tí ó ṣẹ̀ ń win ní Miss Nigeria yìí ó ní wọ́n pè ní Chichi. Orílẹ̀-èdè South Africa ló ti wá sí Nigeria. South Africa ló ti kọ́kọ́ contest táwọn èèyàn ní rárá kìí sọmọ ìlú àwọn, but ó yarí pé òun ní ID South Africa lọ́wọ́, torí èyí òun ní right láti contest. Ó tún wá sọ wípé ọmọ South Africa nìyá òun, bàbá òun ní Nigeria. Nínú òfin orílẹ̀-èdè South Africa ilé tó bá jẹ́ half South Africa half tó bá jẹ́ half kìíní tó belong sí from another country, you have the equal right, you have equal right pẹ̀lú àwọn citizens tó yẹ pé 100% kìíní ni wọ́n. So ṣùgbọ́n South Africa ní kì í sọmọ ìlú àwọn, wọ́n ní kì í sọmọ country làwọn. Òun wá sọ wípé ọmọ country wọn lò ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dì ẹ̀ nìyẹn. Lára àwọn nǹkan tí ó dẹ̀ yẹ kí wọ́n gbọ́ ẹ̀dí ẹ̀ ni wípé wọ́n ní àwọn notice nínú gbogbo àwọn fídíò tó máa ń post flag Nigeria àti flag Mozambique ló máa ń dàbúrà. Tó bá jẹ́ ọmọ ìlú àwọn ni ó tẹ̀ ẹ́ kó ní ọjọ́ kan tó máa lo flag àwọn. Àkọ́kọ́ nìyẹn o tó fi gbẹ̀dì ẹ̀. Ẹ̀kejì, wọ́n ní orúkọ tó ń jẹ́ Chidinma Adesina Vanessa, wọ́n ní kò sórúkọ South Africa kankan bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ tó dẹ̀bí South Africa even kó jẹ́ ó fẹ́ kí ó jẹ́ òyìnbó tó fẹ́ dúdú tàbí tó fẹ́ òyìnbó, á lórúkọ ìlú àwọn kan, á dẹ̀ lórúkọ ìlú bàbá ẹ̀ kan. Ṣùgbọ́n ilé ò lórúkọ South Africa rárá. Ní gbogbo ẹ̀yà tó wà South Africa almost 11 tribes kò sí ilé tórúkọ ẹ̀ wà bẹ́ẹ̀ pé definitely kò relate mọ́ ìlú àwọn. But wọ́n máa ń bá wọn dàgbẹ̀ wípé òun lọ ID wọn, ìyá òun dẹ̀ ilé yìí ọmọ South Africa ni òun náà. South Africa tó ti school as a law student. Wọ́n ṣe wá bẹ̀rẹ̀ sí gbẹ̀dì ẹ̀ nìyẹn. Wọ́n gbẹ̀dì gbàdúrà wọ́n trace ẹ̀ wọ dọ́kúmẹ́ǹtì ẹ̀ àti dọ́kúmẹ́ǹtì yá ẹ̀. Bọ́ ṣe dédé gbé ìròyìn kan jáde ní wípé ìyá ò kìí ṣe original South Africa, wọ́n ní Mozambique nìyá ẹ̀, pé ó dà pé wọ́n gbé ìyá ẹ̀ náà wá sí South Africa from Mozambique ni. Wọ́n ní ID tí ìyá ẹ̀ lò pé ìyá ẹ̀ kọ́ ló ní, wọ́n ní wọ́n jí tẹnìkan ni, wọ́n dẹ̀ ní ó dà pé nìyẹn ti dolóògbé, ibi tí wàá láti dé nìyẹn. Bọ́ ṣe ń bẹ̀rẹ̀ sí wọ́ọ̀dì ìyá ẹ̀ yẹn pé ìyá ẹ̀ gbọ́dọ̀ sọ ibi tó fi ra ID yẹn. Àwọn kan ní wọ́n kọwọ́ òṣèlú bọ̀ ni, àwọn kan ní wọ́n kọwọ́ òṣèlú bọ̀. Ṣùgbọ́n nǹkan tó pa mọ́ ojú ọlọ́run tó èmi kan fún wa ní bọ́ọ̀rọ̀ yẹn sí lọ ni. So bí Minister Home Affairs òyìnbó dẹ̀ nìyẹn bó ṣe announce ni pé ibi tọ́rọ̀ dédé ń sìn àwọn fẹ́ trace ọ̀rọ̀ document yẹn bó ṣe dọ́dọ̀ ọwọ́ yẹn fún ìdí yìí kí Chidinma kó withdraw kúrò ní competition yẹn. Wà ní ìbá pọ̀ kọ́kọ́ yarí pé kò sí èèyàn tó máa gbéhùn láti withdraw òun máa sí agídí Nàìjíríà. Bẹ́ẹ̀ ni àwọn kan bá jáde, àwọn ẹlò tó wá bu petrol sí iná kéèsì ẹ̀, àwọn ẹ̀ bá jáde, àwọn yẹn náà bá jáde, wọ́n ní àwọn family bàbá ẹ̀ náà bá lọ, wọ́n ṣe fídíò wọn bá ṣùgbọ́n wọn bẹ̀rẹ̀ sí kọrin Nàìjíríà, wọ́n ṣe ẹ̀yà àwa Nàìjíríà ni wá kan we are giant of Africa, ní ìwà tí wọ́n bí àwọn South Africa ní pé so ẹ fẹ́ máa bragado ní orílẹ̀-èdè wa. Làwọn náà sọ pé wọ́n máa represent, kò sí ní ẹ̀tẹ́gbọ̀n ọdẹ sí àwọn ẹni ṣé ẹ̀yin lè gbà kí ọmọ country àwọn represent yín ní Nàìjíríà yín. Báwọn ẹni bí àwọn South Africa síbẹ̀ lọ́wọ́ àwọn videos kan jáde ní ẹ̀mí tó yẹ pé àwọn ọmọ Nàìjíríà bí akíbo máa bá Nàìjíríà Yorùbá jà kí Yorùbá máa bá ṣáájà gbàkàwò kan kó náà tẹ̀ wúbi kan jáde níbi ní part of Eastern region níbi tí àwọn kan ti ń jà tí wọ́n ní ẹnìkan lè jẹ́ bishop ní state kan tó pé kí ọmọ state yẹn àwọn sábà ẹ̀bùkún ní ẹ̀ jáde pé you see ní country yín lélẹ̀ ò tó yẹ pé ní àyìn country yín gan ẹnu yóò kò ẹ̀ wá fẹ́ wá sílùú ẹ̀ fẹ́ máa dàwárò wà láyé sápọ̀. So bí ìgbà tí wà láyé pọ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ document dé bí wọ́n sì ń fa ọ̀rọ̀ document yẹn lọ́wọ́ according to bá ṣe gbọ́ pé Chidinma ṣe withdraw nìyẹn pàtó wá withdraw bí a kò ju bí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin tó withdraw do àwọn kan wá dìde àwọn activist kan dìde wọ́n ní lọ pé ẹ̀ṣẹ̀ ìyá ẹ̀ wọ́n lè fi bí ìyá ló ṣẹ̀ kì í ṣe ọmọ and kí ìyá tó bá tí a máa ṣẹ̀ wọ́n ti bí ọmọ so ẹ̀ṣẹ̀ ìyá yàtọ̀ pé torí bẹ́ẹ̀ ó sì remain as a citizen of that country.
wà àwọn South Africa kan pé but àwọn lọ́ọ̀yà kan ti di tó ń fight fún lọ́wọ́ báyìí pé tẹ́ bá tẹ́ bẹ punish yẹ ẹ má punish ọ̀ so ìyẹn wà nílẹ̀ kéèsì yẹn wọ́n ṣe ń fa but ó wá dó bí ọjọ́ kejì sí kẹta lákàn dé gbọ́rọ̀ yìí kan pé ó fẹ́ parẹ́ bí àwọn ọmọ South Africa bẹ́ẹ̀ sí búlí ẹ lórí social media mọ̀ pé ó fẹ́ parẹ́ so Genesis Silverbird ní agbátẹrù kìíní yẹn ní Nàìjíríà kìíní Miss Nàìjíríà báwọn sì wá invite ní pé ok kó máa bọ̀ ní kó wá contest nǹkan tá a gbọ́ ni pé ọmọ Nàìjíríà ní bàbá kó máa bọ̀ ní so wa ohun tẹ́ kọ́ ń rò pé òun ò ní lọ lẹ́sẹ̀ pé South Africa yìí sẹ̀ àjọ máa fún dragẹ̀ àwọn àwọn aṣọ́fin kó lọlé bẹ́ẹ̀ làwọn kan wá jáde pé kí ló fẹ́ wá sí ilé àwọn kan ti wà lórí kí already fún kìíní yẹn tí wọ́n ti náwó tí wọ́n ti nára tó ti ná àkókò wọn báwo ni sọ máa ní kí Chidinma tí ò mọ anything about our culture according to her herself ó ní ó ti tó 20 years tó ń ti visit Nigeria gbẹ̀yìn nígbà tó ń dẹ̀ sí wọn kékeré ni so ẹni tó jẹ́ pé 20 years àwọn òbí ara ẹ̀kọ́ ni ẹ̀ táwọn òbí ẹ̀ ò ti gbé kúrò ní Nàìjíríà I mean ó dà pé bíbá ìyàn bí sí ṣùgbọ́n ní àgbàjọ́ ti bí yẹ ẹ̀kan péré ló wá sí Nàìjíríà and that was 20 years back so pé kí ló mọ̀ nípa culture wa àwọn tó wá wà ní Nàìjíríà táwọn ti náwó nára tó mọ̀ nípa culture wa táwọn wá ń jẹ̀yà ẹ̀ wá fẹ́ gbé gbá wọn lọ sẹ́gbẹ̀ẹ́ àbí but nǹkan mi ti Silverbird wá fẹ́ achieve ni wípé ṣe pé kí ni yẹn kí n sọ ní program ní Nàìjíríà wọ́n ní pé ọ̀rọ̀ mi ti ń trend gan táwọn bá gbé wá wọ́n máa lè market program yẹn fáwọn torí focus àwọn èèyàn tó wà lórí program yẹn Ọlọ́run dẹ́gbà kó sí lóòótọ́ so bó ṣe ó ṣáà wá on social media and ló dẹ̀ sọ pé òun ti accept offer yẹn pọ̀ máa wálé and she came ó dẹ̀ wá so ṣùgbọ́n gbà tó wá ó bẹ̀rẹ̀ ó jẹ́ náà ó jẹ́ ìwọ̀n níbi tí wọ́n bá dé Miss Kwara ló ń top báwọn South Africa ṣe bó ṣe ní àwọn ní support Chichi ni ẹ pé Miss Kwara yẹn àwọn máa support bó ṣe fowó wọn ọ̀pọ̀ owó gan sórí kíní yẹn wọ́n bẹ̀rẹ̀ vote fún Miss Kwara vote fún gidi so títí da bí ọkù 3 days sí ní ẹ máa parí Miss Kwara yẹn ló ṣe ń top ló ń lead Miss Kwara yẹn ló ń lead but àti ó ṣàjọjọ́ final day sá wọ́n ṣá announce Chichi wọ́n announce Miss Kwara so though ọlọ́run nìkan ló yé wọ́n South Africa kan wá yarí pé no ẹ̀wọ̀n wọn kẹ́tẹ́ sọ pé àwọn ṣẹ̀ gbọ́ pé corruption wà Nàìjíríà báyìí gbé Nàìjíríà for to the world pé táwọn mọ̀ pé gbogbo effort àwọn làwọn lò táwọn fi support Miss Kwara ẹ̀ wá ní Chichi ló win so èmi ò tẹ ìyẹn kọ́ lèmi ti lọ so gbà tí Chichi wálé yẹn wọ́n ní Taraba State ní state bàbá ẹ̀ so Taraba State ló represent Taraba so now tó dẹ̀ ti wọ́n ní sìn ọ̀nà máa lọ represent Nigeria ní Mexico I think it's Mexico ní tó ṣe Miss World ti yẹ máa lọ represent Nigeria ní Mexico so ní ti South Africa yẹn nígbà tí wọ́n máa parí ẹ̀ bóun ti opt out so ẹni tó sàn wọ́n ọmọ òyìnbó kan ni ló àwọn kan tẹ̀ wọ́n criticize South Africa wípé ṣé òyìnbó ni ó yẹ kó win but ẹ má wà pé South Africa apákan òyìnbó apákan dúdú ni wọ́n so apákan òyìnbó apákan dúdú ni wọ́n a lè dá sí yẹn bọ́ ọ̀rọ̀ South Africa ọlọ́run kan rọrùn wọn yẹ ṣé tọrọ bá dọ̀rọ̀ white ẹnikẹ́ni tẹ́ máa ń sọ á ní ọlọ́run ló dá òyìnbó ṣùgbọ́n òyìnbó ló dá South Africa ṣé tó bá dọ̀rọ̀ white wọ́n máa ṣe jẹjẹjẹjẹjẹjẹ báyìí bọ́lọ̀ sí dá àwọn tí wọ́n yẹn wọ́n máa ń worship àwọn white yẹn so wọn ní option but ẹ má jẹ́ ká dá sí àwọn ló mú bá àwọn ìṣúfẹ́ ló gbé sáyé tí wọ́n yẹn ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ Chichi tó wa. now nǹkan kan wá tí àwọn èèyàn tó wá pè mí ó pe àkíyèsí mi sí tí mo fẹ́ pe àkíyèsí gbogbo wa sí tí mi fẹ́ kí tí ò tí tó ń sìn rú mi lójú tó dẹ̀ jẹ́ pé ara wọn nǹkan táwọn South Africa yẹn náà complain pẹ̀ ní òun orúkọ tí Chichi ń jẹ́ àkọ́kọ́ báwo ni ọmọ ṣe máa wà ìbéèrè ni o ok ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ báyìí ẹ̀yin òbí ẹ jẹ́ kó gbà yín mọ̀ràn kan tí Ọlọ́run bá kádàrá pé lọ abroad ẹjọ́ ẹ má gbàgbé ilé Nàìjíríà ọ̀dà Nàìjíríà ló rescue life ọmọ yìí bó ti bá débi pé ó fẹ́ gbé nǹkan jẹ ó fẹ́ sí kí ni ó fẹ́ gbé nǹkan jẹ àmọ́ ká ní àwọn agbátẹrù ètò yẹn ò fi ọgbọ́n sí ọmọ yẹn máa lose because ọmọ tí ó jẹ́ pé láti 20 years back ló ti tẹ Nàìjíríà gbẹ̀yìn kí ló fẹ́ mọ̀ nípa culture wa kí ló fẹ́ mọ̀ nípa àṣà wa so ká ní nǹkan míì náà ni
bí nǹkan yẹn ṣe máa kó bá nìyẹn. So ẹ jẹ́ ká máa fojú àwọn ọmọ wa mọ ilé tọ́nà bá fún wa ní àǹfààní ẹ̀. Ẹ máa gbọ́ mi bẹ́ẹ̀, tọ́nà bá fún wa ní àǹfààní ẹ̀, ẹ má jẹ́ ká sọ pé tó bá ti kúrò ní pé kò sí ètò kan àmọ́ àti gòkè odò káfárá tó já torí irú nǹkan báyìí. Ìkejì, orúkọ wọn ní orúkọ ọmọ ní ìjánu ọmọ. Orúkọ ṣe pàtàkì o. Alájú alọ́lóyìnbó akàwé orúkọ ọmọ ṣe pàtàkì o. Ẹ wo nǹkan kékeré tó fi disqualify ọmọ yẹn. Ṣé mo pé ká ní ọmọ yẹn ní orúkọ tó relate mọ́ orúkọ South Africa, wọn ní fúnra. Tó bá dẹ̀ pé ó relate mọ́ orúkọ ìyá ẹ̀ náà, ó ṣeéṣe kí Mozambique tẹ́wọ́ gbà tó sẹ́yìn sọ fún àwọn Mozambique àwọn gàmá yìí, àwọn náà ń dá ọ̀tẹ̀ pé kì í sọmọ àwọn. Àwọn Mozambique ń dá ọ̀tẹ̀ pé kò í sọmọ àwọn. Wọ́n nítorí orúkọ Mozambique kankan nínú orúkọ ẹ̀. Iṣẹ́ ń gbọ́ mi tó dáhùn kan blame Mozambique pé wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ṣe bá gbọ́ pé Mozambique nìyẹn ti wá bákankan. Wọ́n ní kì í sọmọ àwọn pé orúkọ Mozambique kankan reflect ní orúkọ ẹ̀. Ẹ jẹ́ wá fún orúkọ yẹn hàn yín. Even gan bó ṣe publish orúkọ yẹn lẹ́ ń wò yìí. Chidinma Adesina Vanessa. Àmọ́ pé Vanessa orúkọ Ìgbò ni. Adesina orúkọ Yorùbá ni. Chidinma orúkọ Ìgbò ni. Now my question is, ṣé Ìgbò ni bàbá ẹ̀ ni àbí Yorùbá ni? Etriben from Taraba State. To Taraba State will represent by today. Ṣé bá àwọn Ìgbò ló ń jẹ́ Chidinma àbí ẹ̀yin tẹ̀tún súnmọ́ àwọn Ìgbò. Ó dà pé àwọn Ìgbò ló ń jẹ́ Chidinma àbí Yorùbá ló ń jẹ́ Adesina. Vanessa yẹn orúkọ àwọn Ìgbò ni. So nǹkan tí ibi tí South Africa gbà mú wa nìyẹn. Ibi táwọn Mozambique náà gbà mú wa ni pé kì í sọmọ àwọn kan gbọ́ ni pé ìyá wá láti lọ àbọ̀ báwo lèyàn ṣe máa wá láti Mozambique orúkọ ìjọ tí yẹn ti ń sọmọ lórúkọ láyé yìí a máa rí bó ṣe nìkan nínú fámìlì yẹn tani ẹ bá wà pẹ̀lú orúkọ báyìí tí ìyá gẹ́gẹ́ bá tẹ̀ sọ lórúkọ. So nǹkan tó fà á tí South Africa sì rí ra ni pé èèyàn ọmọ tó yẹ pé 100% Nigeria lórúkọ ẹ̀ 100% Nigeria lórúkọ ẹ̀ báyìí fún àwọn aṣọ pé late mọ́ Mozambique tàbí late mọ́ South Africa but Mozambique neighboring country tẹ̀ sí neighboring country South Africa ni pé kátẹ́ni pé ó tún wá ní orúkọ Mozambique kankan nínú ó ṣeéṣe kí wọ́n sì rún pé bíyà àfọwọ́rẹ́ lo ọgbọ́n Nàìjíríà fáwọn ẹni táwọn pípọ̀ yẹn sọ ni àwọn kẹtẹ wà ń sọ pé Nàìjíríà nìyẹn Mozambique South Africa tó ń claim pé ìyá ìlú yẹn wọ́n ní bàbá ẹ̀ padà fẹ́ ni gbígbé yẹn padà adopt gẹ́gẹ́ bí ọmọ wọ́n ṣàgùsà sọ tẹ̀ but kẹtẹ mi sábà sọ pé nǹkan tó jẹ́ kí South Africa yarí òní ẹ̀wọ̀ yìí òní orúkọ yìí so mi ò mọ̀ bí ọ̀rọ̀ yẹn clear bẹ́ẹ̀ yẹn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sọ pé a gbọ́ pé South Africa ò dá wàhálà wọn pọ̀ wọ́n kórìíra wa torí ní wíìkì yìí ọmọ Nàìjíríà kan ó represent South Africa ní eré sísá ọmọ Nàìjíríà ni bàbá Nàìjíríà ni ó represent South Africa ní eré sísá Ọlọ́run jẹ́ kó gba gold fún wọn orúkọ ẹ̀ lílé àwòrán ẹ̀ ń wò yìí àwọn wa ni kí ni Chichi wá fi sórí tí náà kélé ò fi sórí ìyàtọ̀ àlá ni Chichi àdílé ni pé ọmọ tẹ́ ń wọ ọmọkùnrin ìyá ẹ̀ ọmọ South Africa ni bàbá Nàìjíríà òfin South Africa dẹ́ ni pé tó bá jẹ́ ọmọ tí ìyá ẹ̀ bá jẹ́ ọmọ South Africa tí ìyá ẹ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè mi tàbí tí bàbá ẹ̀ jẹ́ ọmọ South Africa tí bàbá ẹ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè mi automatically ọmọ South Africa ni ẹ̀ bí tí wọ́n lè bí ẹ sílùú àwọn ọmọ South Africa ni ẹ̀ òye yín but wá jẹ́ bí UK òfin tí UK ń pé tí wọ́n bá bí ẹ sílùú yìí àìdá bàbá ẹ̀ jẹ́ dúdú ìyá ẹ̀ jẹ́ kinní kan tó bá tó wà nílùú wa tí wọ́n bí ẹ sí UK yìí o ọmọ UK ni ẹ̀ bẹ́ẹ̀ ní Amẹ́ríkà tó bá wà ní Amẹ́ríkà tó bá bí ẹ síbí ìyá ẹ̀ bá jẹ́ Nàìjà kí bàbá ẹ̀ jẹ́ gbá Kútọ̀nù kò sí ètò kan Amẹ́ríkà tó bá jẹ́ bébí àìná bí ẹ sí o ọmọ kọ́ńtì wa ò ní ẹ̀ bí South Africa náà ṣe bí ti Amẹ́ríkà ṣe ní ẹ̀ so nǹkan tó fa ọ̀rọ̀ wàhálà láàrin Nàìjíríà àti South Africa nìyẹn o so wàá dúpẹ́ pé wọ́n ní àyàmọ́ lè tà sí láyé bá ti wáyé parí láàárí so padà jámọ́ lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà
on àti mi South Africa tẹ́jọ́ du ní South Africa ọmọ àgbáyé ní Mexico lágbára lọ́wọ́ bá ẹ bá mi pín fídíò yìí má dẹ̀ gbàgbé láti follow page mi Adeomade TV on YouTube ẹ̀yin màámi ẹ̀yin bá mi ẹ lọ follow ẹ máa rí picture níbẹ̀ wọn kì í jáwó kẹ́lẹ̀ máa mọ nǹkan tó ń lọ náà ni ó wà fún so ẹ bá mi follow ẹ kàn lórí follow ẹ lọ bá mi subscribe ẹ kàn lórí subscribe button lórí YouTube mi ẹ tẹ follow page yìí ẹ tẹ follow bẹ́ẹ̀ yẹn ẹ tẹ lọ bá mi follow sí backup page mi Adeomade backup page mi ẹ lọ bá mi follow ẹ yàrá sílẹ̀ ó dàbọ̀.